wà pẹ̀lú yín sir. mo ní àwọn nǹkan tí mo fẹ́ bi yín léèrè bí ọdún ṣe ń parí lọ yìí kí ni nǹkan tí ẹ fẹ́ jẹ́ kí ọmọ ènìyàn pàrọwà lé lórí fún yín bí ọdún ṣe ń parí lọ kó máa sọ pé kó máa fọwọ́ ọwọ́ burúkú múyàn léjìká pé ẹ má bínú àní irú ẹ̀ mọ́ kí ni nǹkan tẹ́ fẹ́ kí àwọn èèyàn pàrọwà lé yín lórí fún. fóònù yìí náà ni. fóònù tí mo ra yìí náà ni. kí ló dé. mi ní fẹ́ kí wọ́n sọ fún mi pé ibi o ti ń chájà láàrin àárí fóònù. torí ẹnkọpa ni fóònù yìí easy buy ló bá dé. mo dẹ̀ mọyé tí mo ń rí kí n tó sanwó yẹn ikú mú ọ̀tún jábọ́ sósì. ìyá ọmọkùnrin àzọ ọmọkùnrin yìí ló ọmọ á sọ fún mi pé chájà láàrí ọ̀gbẹ́ni chájà rẹ̀ láàrí àárí fóònù yẹn o. ọgbẹ́ ọ̀kan ńlá ni. ẹ má jẹ́ n sọ fún yín pé báwọn obìnrin ti máa ń sọ pé wọ́n bírèkì àti wọn ẹ má jẹ́ n tàn yín pé fóònù ló bírèkì àti tèmi nìyẹn o torí easy buy ni ọlọ́run ní jẹ́ ń pàwọ́rọ̀ wa fóònù fún mi pé chájà láàrí àárí fóònù. so ìyẹn ló máa jẹ́ bí heartbreak burúkú. yes. kọ́gbà ìyàwó yín gan ó fẹ́ bẹ́tà. mo lè fún un pé ká máa lọ but easy buy ọmọ ìyá mi ni wọ́n torí pé wọ́n á dáyàn láàmú dé level kan ẹ tí bá easy buy pàdé rí tó bá dáyàn láàmú dé level kan ẹ tí ní experience ẹ sá ẹ try kẹ ní experience ẹ try kẹ ní ìrírí. mo ní fóònù tí mo lò sá. no ẹ kàn try kẹ kàn lọ jẹ wọn gbèsè. kí lọ jẹ wọn gbèsè. try ẹ mọ̀ pé kíyàn ṣe wedding kíyàn gé kí àtàtàkì múyàn jọ wedding gan fẹ́ bẹ́tà kí pajápajá múyàn lọ́jọ́ wedding bẹ́tà ṣé ẹ mọ̀ pé kíyàn máa ronú kí pajápajá dẹ̀ múyàn lọ́pọlọ òun lọ̀rọ̀ easy buy ẹ máa ronú kan lọ pajápajá dẹ̀ múyàn dẹ̀ direct lọ sọ́dọ̀ àwọn easy buy Ọlọ́run níjọ́ ń dá wa láàmú. àmín o. Ọlọ́run níjọ́ ń dá wa láàmú. àmín o. Ọlọ́run níjọ́ ń dá wa láàmú. àmín o.